Audio Jungle. Audio Jungle. Ẹ kúrọ̀lẹ́, ẹ sì káàbọ̀ sórí ètò àfàlọ́ kọ̀mọ̀lásà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi ti ìrọ̀lẹ́ yìí dá lórí ìjàpá àti èrùn. Èrùn ni àwọn olóyìnbó ń pè ní ant. Nígbà ìwáṣẹ̀ ní ìlú àwọn ìjàpá, èrùn àti ìjàpá wọ́n jọ jẹ́ ọ̀rẹ́. Lásìkò tí ìtàn yìí tó wáyé, ó jẹ́ àsìkò ooru, àsìkò ìkórè tó fi mọ́ ooru ni. Àsìkò yìí ni àwọn olóyìnbó máa ń pè ní summer. Ṣé rí ní àsìkò yìí, oníkálùkù máa ń láǹfààní láti jáde síta láti rìn fanda nítorí pé kò sí òjò, kì í sì sótútù. Ní ọ̀sán ọjọ́ kan, ìjàpá ó jókòó sí abẹ́ igi àánú kan. Ó bẹ̀rẹ̀ sí ní gbatẹ́gùn. Ó ń gbatẹ́gùn níwájú ìta ilé rẹ̀. Ó rò nínú ara rẹ̀ pé kí lòun fẹ́ mọ́ dára òun láàmú tó. Àsìkò ìkórè kúkú la wà. Tóun bá ti nílò oúnjẹ, gbà tóun bá fi rìnrìn bí ìṣẹ́jú méjì, òun ó ti rí oko kan tóun ó ti rí bí sa ilẹ̀ jẹ. Kódà tóun bá fẹ́ jíṣu wà, pẹ̀lú ìrọ̀rùn ni ó bá dé nítorí pé àsìkò ìkórè nǹkan oko ni. Nítorí náà ìjàpá na sẹ́lẹ̀ o. Ó tò sẹ́lẹ̀ sábẹ́ igi yìí, ó bẹ̀rẹ̀ sí ní gbatẹ́gùn, ó bẹ̀rẹ̀ sí ní jayé orí rẹ̀. Nígbò ó ṣe sàá díẹ̀, àwọn èrùn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ìjàpá, ẹ mú gbàgbé pé mo ní àwọn èrùn, wọ́n máa ń kọ̀wọ́ rìn ní tiwọn ni. Nígbò ó yá ni wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní ré kọjá ní ojúde ìjàpá, táwọn ti ẹrù oúnjẹ ní orí wọn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ lọ́wọ̀ọ̀wọ́ wọn kánmọ́ 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 kánmọ́. Nígbà tí àwọn èrùn yìí tí wọ́n dé ibi tí ìjàpá wà tó ti ń gbatẹ́gùn ayé ara rẹ̀ jẹ́jẹ́, ìjàpá bá ní ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ yà sọ́dọ̀ mi, ẹ jẹ́ á jọ gbatẹ́gùn, ẹ jẹ́ á jọ ṣeré. Àwọn èrùn bá dá ìjàpá lóhùn pé àsìkò ooru àti àsìkò ìkórè ńlá wà yìí, àwọn èyí sì fi ṣeré ní ti tàwọn. Oúnjẹ làwọn máa ń lọ fi ṣàpamọ́ de ìgbà òtútù. Lásìkò yìí ní àwọn ìlú òkè, ó ní àwọn òjò dídì tí à ń pè ní snow ló máa ń jáde. Tí àwọn òjò dídì yìí bá sì ti ń jáde, àwọn èèrà wọn ì rí bí jáde lọ láti lọ wá oúnjẹ, kódà kìí ṣe èèrà gan. Àwọn ẹranko yòókù gan àti rí bí rìn lórí àwọn òjò dídì yìí, ó máa ń nira ká mọ̀ tiẹ̀ wá sọ èèyàn. Ìjàpá bá ní kí ni? Ẹ sì wá fẹ́ràn wàhálà ayé báyìí. Ní tó yẹ kẹ́ mọ́ gbatẹ́gùn ara yín ní bí òòrùn ṣe mú hanhan yìí, ilẹ̀ lọ sa oúnjẹ pamọ́. Igbó tútù sì jìnnà. Àwọn èrùn ní kò sí ní tó jọ o. Wọ́n ní kí ìjàpá wo ẹ̀yìn rẹ̀, wọ́n ní àkókò òtútù ló ti súnmọ́ bèbè etí ọ̀dọ̀ àwọn yìí. Wọ́n nítorí àwọn ò lè fàsìkò ìkórè àtàsìkò òrùn yìí, àwọn ò lè fi ṣeré ń tà wọ́n. Báwọn èrùn ṣe ń bẹ̀rẹ̀ sí ń lọ, bẹ́ẹ̀ náà ń bọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bí wọ́n ṣe ń lọ, bí wọ́n ṣe ń bọ̀, orí ibi tí ìjàpá tó nà hanhanhanhan sí lábẹ́ igi iná ni ìjàpá wà kò gbéra o. Nígbò ó yá, àkókò òtútù ó dé o. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé títí tákòókò òtútù yìí fi dé, ìjàpá ò mọ̀ rí oúnjẹ.
oúnjẹ abọ́ kan péré báyìí kò rí ìsàjọ sílé títí tí àkókò òtútù tó fi kàn wọ́n lára. Nígbà òtútù wá dé wàyí, ìjàpá wo ibi tó ń kó oúnjẹ sí, kò sóúnjẹ kankan tí ó jẹ. Ebi bẹ̀rẹ̀ sí ní san mọ́lé. Kò sí ṣíṣe kò sáìṣe, ìjàpá jáde nínú òjò dídì tí à ń pè ní snow. Ó bẹ̀rẹ̀ sí ní wò bóyá òun tẹ̀ rí oúnjẹ sàjẹ ní àwọn orí ibi tí àwọn àgbẹ̀ ń dáko sí. Àmọ́ ẹ mọ̀ jẹ́ ń tàn yín o, kò sóúnjẹ kankan nítorí pé òjò dídì yìí ó ti bo gbogbo orí ilẹ̀. Ọjọ́ kìíní ìjàpá jáde, kò oúnjẹ. Lọ́jọ́ kejì ó jáde lọ oúnjẹ, kò rí. Lọ́jọ́ kẹta kò rí. Ìjàpá bẹ̀rẹ̀ sí ní fi inú fìfo sùn lójoojúmọ́. Nígbà ó tún dọjọ́ kẹrin, ìjàpá tún jáde lọ bóyá òun ajẹ́ tiẹ̀ rí oúnjẹ eléyìí tóun ó sàjẹ. Níbi tó ti jáde lọ yìí, níbẹ̀ ni ọ̀kan lára àwọn èrùn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti pàdé rẹ̀. Ìjàpá kí lòun wá kiri, ó ní àwọn wo bóyá òun tiẹ̀ lè rí nǹkan kan sàjẹ nínú oko ni. Làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní èrò yìí bá bẹ̀rẹ̀ sí ní sọ fún pé ṣé báwọn sọ fún ọ níjọ́ kìíní àná lásìkò tí oúnjẹ pọ̀ lóko pé kó o sa oúnjẹ pamọ́ kó o yé tó sẹ́lẹ̀. Ebó ò gbọ́ sí wa lẹ́nu. Ìjàpá bá ní àwọn ò mọ̀ pé bí yóò ṣe rí nìyí, òun ní kóun sinmi díẹ̀, kóun fi àkókò yẹn kóun fi gbatẹ́gùn sí ayé ara òun ni. Lọ́jọ́ kẹrin yìí ìjàpá tún lọ lé o láì rí nǹkan kan tí yóò mú gbẹnu. Báyìí ni ìjàpá bẹ̀rẹ̀ sí ní lọ́nú mọ́lẹ̀ tí kò pàpà rí oúnjẹ jẹ títí tí ó fi gbẹ́mìí mì. Àwọn èrùn tí wọ́n ń kọ́ bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, tóṣù ń gorí oṣù, bẹ́ẹ̀ ni àwọn ní oúnjẹ ní àkàtà wọn eléyìí tí wọ́n ń jẹ lójoojúmọ́ lásìkò ọ̀dá tàbí lásìkò tí àwọn olóyìnbó ń pè ní winter. Kí ni ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ nínú àlọ́ tòní? Bíbélì sọ kìíní kan nínú ẹ jẹ́ ká jọ sáwò kìíní kan nínú Bíbélì. Ṣé ẹ rí eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Mo kàn fẹ́ fi pe àkíyèsí wa sí nǹkan kan ni. Bíbélì sọ nínú òwe orí 6 láti ẹsẹ̀ 6 títí dé 11. Òwe orí 6 ẹsẹ̀ 6 títí dé 11. Bíbélì ní tọ̀ èrùn lọ ìwọ ọ̀lẹ, kó o lọ kẹ́kọ̀ọ́ lára rẹ̀. Ó dùn mí pé mi ò ní ẹ̀dà Bíbélì Yorùbá níbi bí òun bá kà á bó ṣe sọ. Tọ̀ èrùn lọ, go to the ant, you sluggard. Ìwọ ọ̀lẹ, lọ kẹ́kọ̀ọ́ lára èrùn. Bíbélì wá sọ síwájú sí nínú ìwé òwe yẹn. Ó ní àwọn èrùn wọn ò ní aládarí, wọn ò ní mọ́gàjí tí ó kọ́ wọn wípé àsìkò ọ̀pọ̀ rẹ o, ẹ lọ kóúnjẹ pamọ́ o, àsìkò ọ̀pọ̀ rẹ o, ẹ lọ kóúnjẹ pamọ́ o. Síbẹ̀síbẹ̀ àwọn èrùn yìí gbọ́n débi wípé wọ́n mọ̀ yìí pé nígbà tí ọ̀pọ̀ bá wà ó yẹ káwọn kó pamọ́ di ìgbà tí kò ní sí nǹkan kan. Kí ni àlọ́ yìí kọ́ wa? Àlọ́ yìí kọ́ wa wípé nígbà tí a bá ní ìrírí ọ̀pọ̀, nígbà tó bá dàbí pọ̀ ní ọwọ́ wa, tọwọ́ wa ń jí sí owó, tọwọ́ wa ń jí sí ọlà, ẹ mọ̀ jẹ́ a máa jẹ gbogbo ẹ̀ tán, ẹ jẹ́ a máa kọ́ bí a ti ń fi pamọ́ di ìgbà tí ò ní sí nǹkan kan. Yorùbá ní owó tí ọmọdé bá kọ́kọ́ rí àkàrà ní fi jẹ, ìyẹn ọmọdé tí ò bá gbọ́n ni o. Ṣé rí àwọn ọmọdé tí wọ́n bá gbọ́n, tí wọ́n bá kọ́kọ́ jí sí owó láàárọ̀ ọjọ́ wọn, wọ́n máa fi ń de nǹkan mọ́lẹ̀ ni. Ẹni tó bá fi ọlá tàbí ọlà tó jí sí ọwọ́ rẹ̀ tó bá fi de nǹkan mọ́lẹ̀ ní máa rí nǹkan dé bá nígbà tí ò bá sí nǹkan kan mọ́. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ wípé nígbà tí owó bá jí sí ọwọ́ wọn yẹn, ohun tí wọ́n ń ṣe ni wípé kán palẹ̀ ọtí rẹ́, kí wọ́n pe ọ̀rẹ́ ẹ bá mi sáàpù wọn ní ọtí, ẹ kọ sí àkáǹtì mi, máa san, máa take care rẹ̀. Irú wọn
kì í pẹ́ tí mo fi ń tán lọ́wọ́ wọn ṣùgbọ́n àwọn tó bá gbé ìgbé ayé wọn bí èrùn tán kẹ́kọ̀ọ́ lára èrùn tí mo ń kó nǹkan pamọ́ nígbà ọ̀pọ̀ dìgbà wọn irú wọn sì máa ń ní nǹkan tí wọn ó mú lọ ẹnu nígbà tí ọ̀wọ́n bá dé ó lè mọ̀ jẹ́ ti ọ̀wọ́n owó là ń sọ o ó lè mọ̀ jẹ́ ti ọ̀wọ́n oúnjẹ o ṣùgbọ́n nígbà tí ò bá sí nǹkan kan lọ́wọ́ irú wọn ó padà rí nǹkan tí wọn ó dé bá àmọ́ nínú kíkó nǹkan jọ ní àkókò tó pọ̀ lọ́wọ́ wa bákan wà ń bẹ̀ tó bẹ̀yìn ajá jẹ́ o ẹni kí n sáwù bíbélì sọ nínú ìwé lúùkù orí 12 ẹ má bínú pé mò ń fi ọ̀rọ̀ bíbélì ṣe àpẹẹrẹ fún ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́sìn mìíràn tí ẹ ń wo àlọ́ yìí bíbélì nínú ìwé lúùkù orí 12 láti ẹsẹ̀ 16 ẹsẹ̀ 16 títí dé 21 bíbélì fún wa ní àpẹẹrẹ ọkùnrin ọlọ́rọ̀ kan bíbélì pè ní aṣiwèrè ọlọ́rọ̀ mo rò pé ẹ̀ ń fi ọkàn bá nǹkan tí mò ń sọ lọ ó yẹ ká kó nǹkan jọ ní àkókò ọ̀pọ̀ di ìgbà tí ò ní sí nǹkan mọ́ nígbà tí ọ̀hún ò dé ṣùgbọ́n nínú sísà nǹkan jọ ní àkókò tó pọ̀ ẹ má jẹ́ á dàbí aṣiwèrè ọlọ́rọ̀ tí bíbélì sọ kí ni aṣiwèrè ọlọ́rọ̀ yìí kí ló fi dé tó fi jẹ́ aṣiwèrè kì í ṣe aṣiwèrè nítorí pé nígbà tó pọ̀ ó pinnu láti kọ́ àkání ńlá tí àwọn olóyìnbó ń pè ní barn ó pinnu láti kọ́ àkání ńlá láti kọ́ warehouse tí ó kó gbogbo nǹkan tó rí tó pọ̀ lóko rẹ̀ sí kò ń ṣe pé torí ìyẹn ló fi ya ọ̀pọ̀ bíbélì faramọ́ pé ká kó nǹkan jọ lásìkò tó bá pọ̀ lọ́wọ́ wa ṣùgbọ́n ìdí tí ọkùnrin yẹn fi di òpè ọlọ́rọ̀ ni wípé nígbà tí nǹkan oko rẹ̀ jáde dáadáa tán nígbà tó rí jẹ tó rí mu tán tó rí gbogbo nǹkan yẹn kó jọ tán ó wá jókòó wá fẹlá ó wá rò nínú ọkàn rẹ̀ pé nísìnyí báyìí mo ti wá ní ohun tó pọ̀ tí mo lè mọ jẹ lásìkò tí ò bá sí nǹkan kan bámúbámú mo ti wá yó báyìí mi ò tiẹ̀ mọ̀ pé bí ń pẹ́ nìkan mo ti ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọjọ́ pípẹ́ ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ lọ kà á nínú ìwé lúùkù tí mo dárúkọ yẹn lúùkù orí 12 láti ẹsẹ̀ 16 ẹ kà á mo ti wá tò ọrọ̀ púpọ̀ jọ báyìí fún ọjọ́ pípẹ́ ìwọ ọkàn mi wá lè jókòó báyìí jókòó sinmi mọ́ fẹlá mọ́ jẹ mọ́ mu ò ní wàhálà kankan mọ́ nítorí pé mo ti kó nǹkan pamọ́ fásìkò tí ò ní sí nǹkan kan ìdí tó fi di wèrè ọlọ́rọ̀ nìyẹn ọrọ̀ tó rí bí kó pamọ́ yẹn àwọn nǹkan tó rí bí ṣàjọ fúngbà tí ò ní sí nǹkan kan yẹn ó wá ti jẹ́ owó orí rẹ̀ ó ti wọ ọpọlọ rẹ̀ kò tiẹ̀ rántí pọ́lọ̀ kankan wà bí kan mọ́ aládùúrú tó wà fi house mi ládùúrú oúnjẹ tí mo ti tò pamọ́ ọlọ́gàn ò bá pèsè mọ́ títí tí gbogbo ọjọ́ títí táyé ò fi parẹ́ ẹ̀mí ò mọ̀ jẹun lọ́nà kí ló wá kàn mí pẹ́ nìkan òró oúnjẹ jẹ ìdí tó fi yá sí wèrè ọlọ́rọ̀ nìyẹn bá tí mo ló bẹyìn ajá jẹ́ nìyẹn nígbà tí ọlọ́run bá dà sọ́wọ́ wa nígbà tí ọlọ́run bá ní kọ́wọ́ rẹ̀ jí sówó bí ọmọdé gẹ́gẹ́ bí ọmọdé ẹ tan ìrùn lọ lóòótọ́ ẹ kọ́ ẹ̀kọ́ lára ìrùn ẹ sa nǹkan jọ ẹ kó o pamọ́ ẹ invest di ìgbà tí ò ní sí mọ́ ṣùgbọ́n nínú ṣíṣe ẹ má jẹ́ á gbàgbé ọlọ́run ìgbà tá a bá rí ọrọ̀ yẹn kó jọ tán ẹ má jẹ́ á gbàgbé pé ọlọ́run kan wà lókè tó ní ẹ̀mí ẹ lọ ka bíbélì yẹn kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ sí aṣiwèrè ọlọ́rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ látán tó wò pé kò gbé lọ́lọ́run gan tiẹ̀ tí ń jọ́ lọ́run èmi ti ní nǹkan tó pọ̀ kí ni mo wá sin ọlọ́run fún. bíbélì wa sọ ń bẹ̀ ó wá ní pé ọlọ́run wá dá lóhùn wípé ìwọ aṣiwèrè o rò pé o ti ní nǹkan tó pọ̀ lónìí là á béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn ni wípé nígbà tó bá tí a bá gbọ́ngbọ́n tá a lọ́gbọ́n bí èrùn tá a kó nǹkan jọ ẹ mọ̀ ìjà tó gbàgbé ọlọ́run ẹ mọ̀ ìjà gbàgbé pọ́lọ́run ló lẹ̀mí a lè rí nǹkan ṣàjọ a lè rí bí kọ́rọ̀ jọ ẹ mọ̀ tó wá já gbàgbé pọ́lọ́run ló lẹ̀mí ọlọ́run ló lè mú ẹ̀mí wa dúró tá a fi ríbi jẹ́ nínú nǹkan tá a kó pamọ́. ìkejì ní pé ẹ mọ̀ ìjà mọ̀ wá bámbá mo yó mi ò mọ̀ pé bí ń pẹ́ nìkan torí pé o fẹ́ kọ́rọ̀ jọ
ó dáa, it's good láti kó ọrọ̀ jọ, láti gbọ́n bí èrùn, láti sa nǹkan jọ, láti kó nǹkan pamọ́, láti invest. Ẹ má jẹ́ á invest at the expense of àwọn tí ò rí nǹkan jẹ. Ìwọ sọ pé o fẹ́ lọ ṣe ìpín ìdókòwò. Ìwọ ní báyìí o sọ pé o fẹ́ lọ ra ilé ralẹ̀ kan. Ó dáa, àmọ́ nínú bó ṣe ń ṣèyún náà lẹ́gbẹ̀ẹ́ kan, mo rántí àwọn tí ò rí jẹ náà lẹ́gbẹ̀ẹ́ kan. Ibi tó ti lè balance tí Bíbélì sọ fún wa nìyẹn. Bàbá tí ń kó ọrọ̀ yẹn jọ, bàbá tí ń ṣàjọ, tá à ń gbọ́n bí èrùn, ẹ má jẹ́ á gbàgbé àwọn tí ò rí jẹ lẹ́gbẹ̀ẹ́ wa. Ẹja mọ́ náwó sáwọn náà, ẹja mọ́ ya aṣiwèrè ọlọ́rọ̀ ká lè bá ààrẹ mi lo nǹkan tá a bá kó pamọ́ tàbí tá a bá rí ṣàjọ. Ọlọ́run ọba òkè yóò sì ṣàánú fún gbogbo wa. Mo rò pé àlàyé yẹn ò dàrú, mo rò pé ó yé wa. Ọlọ́run ọba òkè yóò ṣàánú fún gbogbo wa. Ẹ̀yin tó bá yé lọ ṣàlàyé tí yín náà sí comment section. Tí ò bá ti dàrú mọ́ yín lójú, ẹ ṣàlàyé. Ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́yin náà rí sí. Ẹ jẹ́ kí n rí ẹ̀kọ́ eléyìí tẹ́yin náà kọ́ nínú àlọ́ títí òní. Ẹ má bínú pé mo gba àkókò yín díẹ̀ lọ́sẹ̀ yìí. Àlàyé yẹn ká lè ṣe kó lè jọ yéra wa náà ni. Olúwatóyìn Ayọ̀olúṣọlá yín náà ló ti mú àlọ́ tòní wá sórí ètò fún yín. Ògbómọ̀ṣọ́ náà ti gbé mi o níbi tó ti ń jẹ kàkà tó fẹ̀ kan yàn gẹ̀lẹ́. Ìpàdé wa lórí ètò yìí ńkọ́, mo ní ó tún di lọ́jọ́ mẹ́jọ kó tó wá di lọ́jọ́ mẹ́jọ ńkọ́. Ire o, ire kàǹkà.